ìwòyí ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá níbi gbogbo gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò yìí ìṣẹ̀lẹ̀ nínú ayé èmi ọmọ yín náà tún ti dé lónìí Olúwafúnmilọ́lá Ìbíkúnlé Èjìrẹ́ ará Ìṣọ̀kan Ẹ̀dùn Orí Ege lórí ètò tòní ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò náà ni obìnrin tó ní ìmọ́tótó àti obìnrin tó mọ oúnjẹ sè gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí oorun ìmọ́tótó wá jẹ́ kí ni o ká tọ́jú ilé ká tọ́jú ara ká ṣara lóge ká gbábọ́ síbi tó yẹ kó wà ká gbé ohun tó yẹ ìgbà tó yẹ ká wẹ̀ ká ṣara wa ká ṣe lóge ká ṣe ohun gbogbo wa ní tónítóní nítorí pé ìmọ́tótó ohun ló ṣẹ́gun àrùn gbogbo. Bákan náà ni òòló lọ sọ́dọ̀ olóúnjẹ dé wọ́n ní ọ̀nà fún ọlọ́run ni oúnjẹ ṣe pàtàkì kó ṣe kí ni nítorí pé ó ń ṣara lóore. Ẹ̀yin náà mọ̀ yìí pé oúnjẹ jíjẹ àwa náà máa rí i pé ó máa fún wa ní àǹfààní fún ìfọ̀kànbalẹ̀ ìdàgbàsókè yálà ọmọdé ni yálà àgbà tó ṣe kí ni tó ṣe pàtàkì. Àmọ́ ohun tí a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí lórí ètò tòní náà ni wípé nínú obìnrin tó ní ìmọ́tótó tí kò mọ oúnjẹ sè àti èyí tó mọ oúnjẹ sè tí kò ní ìmọ́tótó tálẹ̀ yín sì lè faramọ́ pé ó di ìyàwó lọ́dọ̀ ẹ̀yin ìyẹn ọ̀dọ́kùnrin tàbí ẹ̀yin ìyá wa ó jẹ́ aya ọmọ yín. Ohun tí a fẹ́ kí ẹ bá wa yànnàná lórí ètò tòní nìyí gẹ́gẹ́ bí ẹ ti máa ń ṣe. Bá a ti máa ṣe lórí ètò yìí tí ẹ máa ń fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wa. Nọ́mbà wa náà ò yí padà 081 45 41 46 93 lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93. Bí àwọn ìdáhùn yìí ṣe ń wọlé lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ lókè lọ́hùn ẹ̀já débẹ̀. At Jumia, we always celebrate with you. It's been 8 years of delivering happiness. Get up to 60% discounts on all items. Enjoy up to 30% discount on drinks during the Jumia anniversary sales starting June 22. Padà sórí ètò yín ètò wa ìṣẹ̀lẹ̀ nínú ayé. Ǹjẹ́ tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní ohun tá à ń gbéyẹ̀wò náà lọ́ọ̀ni obìnrin tó ní ìmọ́tótó tí kò mọ oúnjẹ sè àti èyí tó mọ oúnjẹ sè tí kò ní ìmọ́tótó. Àwa ní pé talẹ̀ yín sì lè faramọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́kùnrin kó jẹ́ aya lọ́dọ̀ yín àti àwọn ìyá wa tẹ́ ń wò wá níbi gbogbo talẹ̀ yín sì lè gbà kó di aya lọ́dọ̀ yín. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò a ti gba àwọn ìdáhùn kọ̀ọ̀kan wọlé látọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa tí a máa kà sí yín létí lórí ètò tòní. Ìdáhùn àkọ́kọ́ ti wọlé o láti ọ̀dọ̀ Mr. Ayọ̀mídé láti ìlú Èmùrè. Wọ́n ní olóòtú o èmi ò lè fẹ́ obìnrin tí ò ní ìmọ́tótó tó mọ oúnjẹ sè nítorí pé ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ ní èdè Gẹ̀ẹ́sì tó ní cleanliness is next to godliness nítorí pé lẹ́yìn ìwà mímọ́ ìmọ́tótó ló kù. Ẹ ṣé Mr. Ayọ̀mídé láti ìlú Èmùrè. Àwọn náà sọ tiwọn pé wọn ò lè fẹ́ ẹni tí ó ní ìmọ́tótó tí kò mọ oúnjẹ sè. Ẹ ṣé. Ìdáhùn kejì ti wọlé o láti ọ̀dọ̀ Mr. Jídé Ọláoyè láti ìlú Ẹdó. Wọ́n ní olóòtú èmi lè fẹ́ ẹni tó mọ oúnjẹ sè tí kò ní ìmọ́tótó gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì náà tó sọ wípé nobody is perfect. Ọkọ àti ìyàwó wà láti ranra wọn lọ́wọ́ ni. Ẹ ṣé Mr. Jídé Ọláoyè. Àwọn ní wọ́n lè fẹ́ ẹni tó mọ oúnjẹ sè tí kò ní ìmọ́tótó. Ọkọ àti ìyàwó wọ́n láti ṣe kíni láti ranra wọn lọ́wọ́ ni. Ẹ ṣé Mr. Ọlá. Ìdáhùn mìíràn tó tún wọlé láti ọ̀dọ̀ ìyá wa Ẹniọlá láti ìlú Ọ̀ṣun. Wọ́n ní olóòtú ẹ ṣé púpọ̀ fún ètò yìí. Èmi ò lè gbà kí ọmọ mi fẹ́ ẹni tí kò ní ìmọ́tótó tó mọ oúnjẹ sè o. Kí ni àrídájú oúnjẹ tó mọ̀ ọ́ sè tí kò ní kọ̀lọ̀fín nínú? Ẹ ṣé ìyá wa Ẹniọlá. Àwọn ní wọn ò lè gbà kí ọmọ wọn fẹ́ ẹni tí ó ní ìmọ́tótó tí kò mọ oúnjẹ sè. Ẹ ṣé gan. A rí ìdáhùn ọ̀dọ̀ yín. Ìdáhùn tí a máa fi ká ẹsẹ̀ ètò nílẹ̀ lórí ètò tòní ó náà lọ wá láti ọ̀dọ̀ bàbá wa Adéọlá láti ìlú Ìbàdàn. Àwọn náà sọ tiwọn. Wọ́n ní wípé olóòtú èmi
èmi ò kọ èyíkéyìí nínú àwọn méjèèjì kan di aya lọ́dọ̀ ọmọ mi o, nítorí pé kò sí ẹni tó pé, àti wípé àwọn méjèèjì ní láti gba àléébù ara wọn ni kí wọ́n sì tọ́ra wọn sọ́nà. Ẹ ṣé o bàbá wa, a rí ìdáhùn yín. Wọ́n ní kò sí èyí tí wọn ò lè fẹ́ ní àwọn méjèèjì, ìdá ẹni tó mọ oúnjẹ sè tí kò ní ìmọ́tótó tàbí èyí tó ní ìmọ́tótó tí kò mọ oúnjẹ sè, nítorí pé a ní láti gba àléébù ara wa ni. Ẹ ṣé, a rí ìdáhùn yín. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ lórí ètò yìí, ìṣẹ̀lẹ̀ nínú ayé, ohun tí à ń jẹ́ kó yé wa náà ni wípé ìmọ́tótó ṣe pàtàkì. Ìmọ́tótó borí àrùn gbogbo. Ẹ̀yin obìnrin tí ẹ ní ìmọ́tótó tí ẹ mọ oúnjẹ sè, ọ̀rọ̀ mi fún yín o. Ọ̀rọ̀ mi ní fún yín náà wípé ẹ gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń ṣe oúnjẹ sísè. Àwọn olóyìnbó ti jẹ́ kó ṣe ìrọ̀rùn fún wa nísìn, nítorí pé wọ́n ti ṣí àwọn oríṣiríṣi ọ̀nà tí a lè wò lórí ayélujára wa láti mọ bí wọ́n ṣe ń dáná, bọ́n ṣe ń ṣe oúnjẹ. Oríṣiríṣi oúnjẹ dẹ̀ ni wọ́n ń kọ́ wa lórí àwọn ayélujára tí à ń gbé kiri wọ̀nyí. A lè máa kọ́ wọn láti bẹ̀ wá, nítorí pé ọkọ tó lọ láti òwúrọ̀ tó dé lálẹ́ tẹ wá ń fún ní bóyá àwọn oúnjẹ pẹ́pẹ̀pẹ́ tó jẹ́ pé ọmọdé ló wà fún, kí ló fẹ́ fi dìnnú? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ní láti ní ìmọ́tótó lóòótọ́ kẹtùmọ̀ oúnjẹ sè, nítorí pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. A dẹ̀ tí wọ́n mọ̀ wípé ọlọ́bẹ̀dẹ̀ ní òun ló lọ kọ́, tó ṣe kí ni a gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń mọ oúnjẹ sè lọ́pọ̀lọpọ̀, kó tí ilé wa ṣe kí ni a lè fi wà ní ìrẹ́pọ̀. Kò ní sí pé ẹni báyìí ṣe eléyìí o, ẹni báyìí ò ṣe eléyìí o. A gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń dáná. Ẹ̀yin náà tí ẹ mọ oúnjẹ sè tí ẹ ní ìmọ́tótó, ọ̀rọ̀ náà wà fẹ́yìn náà. Ó náà ní wípé ẹ gbọ́dọ̀ kọ́ ìmọ́tótó, nítorí pé ẹ lè máa dáná níbi tó bá dọ̀tí. Àgọ́ ara wa yìí ó ṣe pàtàkì ká ṣe kí ni nítorí pé nǹkan ẹlẹgẹ́ ni. A gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ jẹ́ kó wà ní tónítóní. A gbọ́dọ̀ jẹ ohun tó dáa sára wa, so a lè máa dáná níbi tó dọ̀tí. A gbọ́dọ̀ mọ̀ pé ibi báyìí ló yẹ kábọ́ wà, ibi báyìí ló yẹ kélé wà, ibi báyìí ló yẹ kélé wà. Àbí ẹ̀yin tẹ́ tí wọ́n á lọ́mọ sílé, tí ọmọ tẹ̀ ń dáná lọ́wọ́ tọmọ yàgbẹ́ wá ń fọwọ́ ko, ilé yìí ò yẹ kó ṣe kí ni kó rí bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ ṣe kí ni kẹ́ kọ́ ìmọ́tótó. Àwọn míì tí ẹ máa sọ wípé ọjọ́ àlàmísì ni mo fẹ́ kábọ́dà kí n tó fọ̀ ọ́, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ìmọ́tótó ṣe pàtàkì. Oúnjẹ tẹ́yin náà mọ̀ sè ó ṣe pàtàkì. Báwo ni ká ṣe wá sọ wípé nítorí a ò mọ oúnjẹ sè ọkọ ń yàn lè, nítorí pé àrùn oúnjẹ gidi fi sínú ọkàn? Eléyìí ò bójú mu. Ẹ má gbàgbé o lẹ́ẹ̀kan sí wípé ọ̀nà fún ọ̀nà ọ̀run, ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀. Àwọn èèyàn tó ẹ̀ tí wọ́n á kọ́ lórin wípé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ tí à ń jẹ sínú wa, òun ló lè ṣe kí ni ló lè ṣẹ́gun àrùn gbogbo. Mo lérò wípé ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ẹ ti kọ́ ẹ̀kọ́ kìíní, ẹ̀kọ́ méjì lórí ètò tòní. Ìmọ́tótó ó ṣe pàtàkì, bẹ́ẹ̀ dẹ̀ ni oúnjẹ sísè ó ṣe pàtàkì. A ò ní rí jù báyìí lọ lórí ètò tòní. Gẹ́gẹ́ bí a ti mọ̀ lórí ètò yìí, ẹ̀yin tí ẹ bá ní àwọn ìdáhùn tí ẹ sì fẹ́ fi ránṣẹ́ sí wa lẹ́yìn ètò, tí ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kọ́ mọ̀ nípa rẹ̀, lórí Instagram wa kò yí padà, Olúwafúnmilọ́lá/Ìbíkúnlé. Bákan náà lórí YouTube channel wa Ìbíkúnlé Kenny F. Then náà ní orí WhatsApp wa, nọ́mbà tí ẹ máa ń pè wá sí, òun náà lẹ́ti lè ṣe kíni, lẹ́ti lè fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wa. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ètò yìí. Èmi ọmọ yín Olúwafúnmilọ́lá ló ń kí yín wípé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń wò mí, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Láyọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.